ẹni ló fi jí mi fi apá o ìyá nínú wọn máa jí gbé. Ohun tí ẹ bá rò ẹ̀jẹ̀ tí wọ́n ẹgbẹ́ pé wọ́n jójúmọ́ ẹ̀gbá rí láyé. Ǹjẹ́ súnmọ́ bí o ọ̀rẹ́ wa onílara wa tẹ́tí o gbọ́ ọ̀rẹ́ màlárò bá a ní àṣé onílara lọ̀rẹ́ tá a ní ẹni ò ń ṣe lára rẹ̀ ò wálẹ̀ rí ìwọ ló tún pọ́n láṣọ lójoojúmọ́ bíi tàparò ṣé yẹn ò yẹ kó ti kọ́ ọ lẹ́kọ̀ọ́ pé àkàndá olódùmarè nílé ayé mi ò rẹ́ni tó lè gbé lulẹ̀ igi tọ́lọ́run ọba mi gbìn katapila ò lè wó lulẹ̀ láéláé ilé tọ́lọ́run ọba ti kọ́ parí ni kò sẹ́ni tó lè dá a lulẹ̀ pẹ̀pẹ̀ ọbẹ̀ tó lódùmarè ti ṣètò jiná gbógójì èèyàn bá láwọn ò dagi inú àròrú pé kọ́bẹ̀ ó dànù wọ́n ń ṣera wọn lásán ni ọbẹ̀ ò ní í dànù wá ń bí jẹ́ kí n ṣí ọ létí náà rẹ́ wa ìwà ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti tọ̀dàlẹ̀ kì í gbéni dépò tó dà nílé ayé ó máa ń tẹni mẹ́rẹ̀ nígbẹ̀yìn ò ń ṣèlara ọni ọlọ́ni àmọ́ kò tún lára ẹni ò ń ṣèlara rẹ̀ ṣé yẹn ò yẹ kó kọ́ ọ lè kọ́ ṣùgbọ́n o tún ṣì ń tẹpẹlẹ mọ́ ó ṣe kúkú ronúpìwàdà kó o borí ara rẹ wálé kó o súnmọ́ ní tibí kó fọ̀nà ọ́ kẹ́ẹ̀jọ kọ́mọ lùbọ́ kí nǹkan ó lè máa lọ dáradára fún ọ àbí ewúrẹ́ òkúkú lóhun òṣọmọ ìyá àgùntàn ló ní màmá òbí dúdú ìwọ ló kúkú yanra rẹ láṣọ wàá gbọ́ o ọ̀kàndínlógún tó lóhun òní bó kan ṣe àti dógún rẹ̀ ó nira kí láti ẹ̀ ń wí ṣe bí bó bá lè dógún ni tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti lára ò lè gbé ọdẹ pò tó ga láyé ọ̀rẹ́ wa àfi tó bá tún máa tì ọ́ sí kòtò gìrìwò òun lèmi ṣe wá ń ké tọ̀tọ̀ pé kó o ṣe ohun tó tọ́ kọjọ́ ohun tó lọ àbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúwàbí ènìyàn èmi dókítà olúṣọlá yìí sí ohun tí jíṣẹ́ tádáni wáyé rán mi mo wá fẹ́ máa relé bàbá tó bí mi lọ́mọ ẹ̀gbámọlé ṣàbí ọmọ agbòǹgbò àkàlà.